Hello, ẹ̀yin èèyàn mi ní Nàìjíríà àti ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi. Eléyìí lágbára. Ó ní agbára. Ó ní agbára kí Ọlọ́run kó kó wa yọ. Ọlọ́run ní jẹ́ ká bá wọn jẹ gbì torí àwọn tó jẹ gbì wọ́n ṣe ń wí, wọ́n máa ń kú gbì. Àrírú eléyìí rí o, kí Ọlọ́run kó ṣàánú fún wa o. Jésù ò ní jẹ́ kó ju wa rí ìrékòrí nílùú Nàìjíríà tá a wà yìí o. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo owó tí Nàìjíríà jẹ, gbogbo gbèsè tó ń sọ pé kíní kan tírílíọ̀nù, ó máa pọ̀, owó yẹn máa pọ̀ gan. Tírílíọ̀nù máa ní kì í ṣe mílíọ̀nù, kì í ṣe thousand, tírílíọ̀nù. Wọ́n ní kó wá pín, wọ́n ní wọ́n fẹ́ wá pín fún gbogbo individual pé lè ti pọ̀ jù. Àwọn China wọ́n ló máa dé Nàìjíríà sí láti wá jókòó, sí Nàìjíríà láti bẹ̀rẹ̀ sí ní máa pín owó fún ẹnì kankan ní Nàìjíríà yìí, ẹnì kankan individual kọ̀ọ̀kan. Wọ́n ló bèrè pé èló lowó náà tó fẹ́ pín fún ẹnì kankan bá ṣe pọ̀ tó Nàìjíríà. Wọ́n ní ẹnì kankan tí owó tá jẹ ní World Bank pé 620,000. 620,000. Pẹ̀lú oyún inú ni o, àwọn tó wà nínú oyún, àwọn oyún inú àti àwọn tó ṣẹ̀ṣẹ̀ bí. Gbogbo wa each person 620,000 ló máa pín fún ẹnì kankan wa ká tó lè san gbogbo gbèsè. Wọ́n ní Tinubu lọ yá ní World Bank. Ṣé kìí ṣe pé a ti rí ògo báyìí? Ṣé kìí ṣe pé a ti rí ògo báyìí? Ṣùgbọ́n ṣá, Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Àwọn tó jẹ gbì, àwọn náà máa kú gbì o. Àwọn tó lọ yáwó, tó fi ń ṣara rìndè fúnra wọn. Àwọn Tinubu àtàwọn àwọn politician tó wà l'Abuja. Kí Ọlọ́run kó ká wa yọ. Àwa ò mọ nǹkan kan pa ẹ̀ o. Ọlọ́run kó ṣàánú fún wa. Mo dẹ̀ mọ Ọlọ́run ta ní. Ògbéni níjà kẹ́rù òbo níjà ni bàbá wa yẹn o. Ibi tí Tinubu àti àwọn tó jọ jẹ ìjẹkújẹ, gbogbo wọn máa kú gbì. Wọ́n máa kú pé because ẹ wo ìnira tó ń fún àwọn ọmọ Nàìjíríà. Ẹ wo ibi tó fi pa wá ní Nàìjíríà. Ẹ wo oríṣiríṣi nǹkan tó fojú wa rí ní Nàìjíríà. Pẹ̀lú gbogbo wọn tún ṣe dẹ́ṣẹ̀ fúnra wọn, wọ́n tún ní a máa bá wọn pín inú ẹ̀ṣẹ̀ yìí. Ọlọ́run máa ṣàánú fún wa kó jọ kó kó wa yọ kúrò nínú gbogbo wàhálà rògbòdìyàn tí Tinubu dálẹ̀. Abájọ náà, nígbà tá a pariwo pé ebi ń pa wọ́n. Tí bàbá yìí kọ etí ikún bíi pé ìgbà tó ti kó sínú inú ìjọ̀gbọ̀n tó ní kèrèmí nínú lélẹ́yìí. Àfọwọ́fà nǹkan tí bàbá Tinubu ti lọ fọwọ́ ẹ̀ fà wá sí Nàìjíríà. Kí ni ká ti gbọ́ àwa tá a mọ ọwọ́ tá a mọ ẹsẹ̀ ká máa bá wọn san nínú gbèsè. Wọ́n láwọn China ń bọ̀ wá jókòó sí Nàìjíríà láti wá fà wá ní tọ̀tọ̀. Tẹ́ bá ti rí wọn lórí screen, tẹ́ bá rí gbogbo nǹkan tó ń sọ. Wọ́n ti ra gbogbo everyone tó wà ní Nàìjíríà, wọ́n ti rà pa. Wọ́n ti rà tán. So torí ẹ each person ló máa san gbèsè. Ó dìgbà tó bá san tán ní wọ́n ṣẹ̀ṣẹ̀ máa kúrò Nàìjíríà. Ìyẹn tó bá ti lè fi ilẹ̀ o. Ṣé rí pé Tinubu akàn pààrọ̀ Tinubu ti kó wa sí wàhálà o. Ó ti kó wa sí wàhálà yẹn bàbá burúkú yẹn o. Ó ti kó wa sí wàhálà pẹ̀lú gbẹ́gbúrújẹrá tó wá tẹ̀jẹ́ pé bàbá tó tẹ̀ ṣe kíní, tó tẹ̀ sound, tó dá jìyà tó dẹ̀ mọ̀ pé tí gbogbo èèyàn mọ̀ pé bàbá yìí yes. Ó yìí ní mi. Ẹni tó jẹ́ pé àfi kí Ọlọ́run kó ṣàánú wa. Ìyẹn bàbá yìí. Àwọn ọmọ Nàìjíríà àánú gbogbo wa dẹ̀ ṣe mí o. Àánú yín ṣe mí, èmi náà ṣọ Ọlọ́run. Kí leléyìí? Kí ni ká ti gbọ́?
Ibo la fẹ́ kó, níbo la fẹ́ sọ̀rọ̀ eléyìí sí? Awíwíwí afọ̀fọ̀fọ̀ fàṣẹṣẹ. Bàbá yẹn kàn ń ṣe tó, ó kàn ń ṣe èyí tó wù. Ó kàn ń ṣe Ọlọ́run máa jẹ́ ó bá wa. Ó ti ṣe bàbá yẹn, bàbá yẹn ò mọ ọwọ́ tó jù. Ìjọba yẹn ti sú, ìtìjú òjò gbé lẹ̀ because of oúnjẹ. Kí ni bàbá yẹn fẹ́ fi owó ṣe? Kí ni situation wo tó fẹ́ fún ara rẹ̀ tí Ọlọ́run ò tí ì fún? Ó tún wá tèṣù mọ́. Ọlọ́run ti bùkún, ó tún wá tí ìbùkún tèṣù. Ọlọ́run kó tún bùkún, èṣù tún bùkún. Àìní ìtẹ́lọ́rùn. Téèyàn ò bá ní ìtẹ́lọ́rùn nǹkan tó máa ń fà ni. Èwo dẹ̀ ni kó lọ yáwó sí àwọn tó ń mọwọ́ tó ń mẹsẹ̀. Kó lọ yáwó sí wa lọ́rùn. Àwọn ọmọ ẹ̀ dẹ̀ ń jẹ ayé ìjẹkújẹ. Wọ́n ń jẹ, wọ́n ń yè dànù. Bó ṣe ń jẹ náà ń yè dànù. Wọ́n tún jẹ, wọn ò tiẹ̀ tún wá yó. Mo gbọ́ pé Ṣèyí ọmọ ẹ̀ fẹ́ ṣe gómìnà ní Lagos State. Òun ló fẹ́ ṣe. Ṣèyí tó ń ṣe bíi tí ó ṣé ọmọ yẹn ṣiṣẹ́ rí láyé ẹ̀ tó ń ṣe bíi tí ò wọ́n yìí? Ṣọ́gbọ́n wà nínú irú Ṣèyí bẹ́ẹ̀ tó ń ṣe tó tọ̀ ń ṣe dàgídàgí tó tiẹ̀ ní human feel. Mi ò tiẹ̀ mọ nǹkan tí mo lè fi qualify bàbá yẹn. Ẹjọ́ ìṣẹ́jọ́ wọn. Ìyẹn t'Ọlọ́run bá wí, t'Ọlọ́run bá lọ́wọ́ sí, t'Ọlọ́run bá ní kó ṣe é ṣe fún wọn ni. Àìjẹ́bẹ̀, ṣé kìí ṣe pé wọ́n fẹ́ kó Nàìjíríà sí wọ́n tiẹ̀ kí ni mo ní ṣé kìí ṣe ohun tí mo sọ, ṣé kìí ṣe pé wọ́n fẹ́ kó àmọ́ ti kó Nàìjíríà sí káràrà. Wọ́n ti kó Nàìjíríà pé báwo ló ṣe fẹ́ ṣe, níbo náà fẹ́ gbà. Ìyẹn Tinubu àtàwọn ọmọ ẹ̀. Ọlọ́run máa ṣàánú fún wa o. A rí irú eléyìí rí o. Ọlọ́run kó ṣàánú. Má jẹ́ a rí ìrójú wa rí ìríkùrí inú ìgbésí ayé yìí kan náà tá a wà o. Kẹ́ ṣàánú fún wa Ọlọ́run. Kẹ́ wo gbèsè tí bàbá Tinubu dálẹ̀ o. Kàn fẹ́ káwọn èèyàn wa. Kẹ́ má wulẹ̀ jàńpátá. Kẹ́ má wulẹ̀ jàńpátá. Ẹ ti try ọmọ gidi, ọmọ rere ní ọmọ Nàìjíríà. Kí la fẹ́ wí, kí la fẹ́ sọ? Irú ìgbésẹ̀ wo la tó fẹ́ gbé ju gbogbo ìta ti ṣe protest ìta ti ṣe. Ìta ṣe last. A ṣe kíní, a ṣe kejì. A ti ṣe ta lábẹ́lé, a tún ṣe ti gbogbo ẹ̀. Fọ́ wí ẹ̀ bàbá yẹn ò dá wa lọ́wọ́. Ọlọ́run á máa ṣàánú fún àwa Nàìjíríà o. Ọlọ́run á gbé ẹ̀kún ọmọ Nàìjíríà. Á yọ wá kúrò nínú ewu tí Tinubu àti Sàtánì kan kó wa sí yìí o. Ọlọ́run á máa ṣàánú fún wa. Kó ṣíjú àánú ẹ̀ wò wá o. Láìṣẹ̀ láìrò. Ká tún kọ́ ní ká wá máa san gbèsè tá a jẹ. K'Ọlọ́run kó ṣàánú fún wa. Bàbá Tinubu, ẹ lọ wá nǹkan ṣe sọ́rọ̀ ara yín o. Ẹ̀yin àt'Ọlọ́run lẹ́jọ́ yìí o because kò sí nǹkan tí human being lè bá yín sọ tó lè wọ̀ yín létí o. Ẹ yá tètè lọ mọ bẹ́ ṣe máa ń ronú pìwàdà. Ọlọ́run ò dá ẹni tí òun ò lè mú. Kò dá ẹni tí ò lè mú. A ti fà yín sí kóòtù Ọlọ́run lọ́wọ́ pẹ̀lú gbogbo ìyà tẹ́ fi jẹ wá. Wọ́n tún ní ká àṣẹ́ṣe ẹ máa ń mọ̀ ṣe gbogbo ìtẹ́ ń ṣe fún wa. Ọlọ́run yẹn á dẹ̀ bẹ́ ṣe tó pé fẹ́ fi ìyà jẹ wá yìí. Ọlọ́run á fi ìyà jẹ yín. Ẹ̀yin gan-an kò ní ìdí pé ká sọ fún yín, ẹ̀yin tí ò ti fọwọ́ ara yín fa ìyà fúnra yín. Ọlọ́run kó ṣàánú wa. Ẹ̀yin èèyàn wa, ẹ jọ̀wọ́ ṣé rí kí lẹ rí sí gbogbo atótónu tá a ti ń ṣe yìí láti ẹ̀ẹ̀kan. Kí lẹ ti rí sí ẹjọ́ ẹ bá mi add sí fún comment section. Sórí nǹkan tó a gbọ́ nìyẹn kí gbogbo wa ká máa gbáradì. Àràbà túra mú odò ń gbá rere. Ẹ má jẹ́ ká sùn pátápátá ká fi ojú kan. Ká pa ojú kan dé ká ṣe ojú kan lẹ̀. Torí at any time làwọn China lè dé. At any time ló máa dé. Tọ́ dẹ̀ máa gba ìjọba. Ẹ máa wò wá. Ọlọ́run kó ṣàánú fún wa. Ẹ̀yin èèyàn wa ẹ ṣé tẹ́ fi ń tẹ́tí sí wa. Ẹ bá mi share, kí ẹ bá mi subscribe, kẹ́ like, kẹ́ bá love ẹ̀. Ọlọ́run á ṣàánú fún wa. Tí yín tẹ́ fi ń gbọ́ wa kò ní dí o. Ojú wa ríre o. Jésù ò ní jẹ́ kó ojú wa rí ibi àmì. Jésù Olúwa wa. Amen.